ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا أقني فوالهم ọ̀pọ̀lọpọ̀ àsàlátù fún annabuwa Muhammad kí ọlọ́run àti ọlọ́run kọmọ lọ bá annabuwa Muhammad àtòun àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sahaba àti gbogbo àwọn náà ta wà lórí ìlànà annabuwa Muhammad adẹ́kọ̀dá orí àsàlát ọlọ́run ṣe ní èrè jẹ́ ayé talkiyama fẹ́ni kọ̀ọ̀kan wa akí ara wa ní gbogbo bí ta ti ń láǹfààní láti máa wò wá lọ́mọdé wa lálàgbà wa lónílé wa lálejò wa ojú tí a fi ń wò wá Ọlọ́run ò ní jẹ́ kí ojú ní kí ó fọ́, etí tá fi ń gbọ́ wá Ọlọ́run ò ní jẹ́ kí etí ní kí ó di. Oore tí wá ń bẹ níbi ìgbọ́rọ̀ Ọlọ́run, albarka tí ń bẹ níbi ìgbọ́rọ̀ Ọlọ́run, Ọlọ́run bá dákun má ṣe ìpín kárí ẹni kọ̀ọ̀kan wa ọlẹ́ àánú ti Ọlọ́run. Atọrọ fún ojúléṣẹ́ Sunna TV tí a ń bẹ́ńbẹ̀ yìí, ojúléṣẹ́ yìí Ọlọ́run bá dákun má ṣe bá wa kún ojúléṣẹ́ yìí, Ọlọ́run bá wa kún lọ́wọ́. Ọlọ́run jẹ́ kí ó tún padà gbòòrò jù báyìí lọ. Gbogbo àwa tí àwa ń sakitiyan tá ń náwó tá ń nára sójúléṣẹ́ yìí léyìí tí àwọn èèyàn fi ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí wọ́n fi ń gbọ́ ọ̀rọ̀ annabuwa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run bá dákun má ṣe bá wa kún yín lọ́wọ́, àlékún nínú ọlá, àlékún kì í léyìí tí a tún fi ṣe ju eléyìí lọ. Ọlọ́run bá dákun má ṣe bá wa ṣe fún yín. Wàá pàjùlọ àwọn ọmọ bàbá wa Alhaji wa Saifuddin Àríkọ́ṣe, Ọlọ́run má yẹ wa ọmọ nǹka wa, Ọlọ́run bá dákun má ṣe bá wa dúró tì yín, Ọlọ́run má fi yín lẹ̀ nígbà kọ̀ọ̀kan, àdìpèlé nínú ọlá, àdìpèlé nínú àrísìkí, Ọlọ́run bá dákun má ṣe bá wa ṣe fún yín. Ọlọ́run má jẹ́ kábàámọ̀ kí ló dé tẹ́ ṣe yìí, Ọlọ́run má jẹ́ kábàámọ̀ àbá ti mọ̀ ká ti gbérù gbèsè ìdí tipẹ́tipẹ́, bẹ́ẹ̀ náà ni kí Ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ yìí máa já sí ọlẹ́ àánú ti Ọlọ́run. Àwa tọrọ fún àwọn bàbá tí wọ́n ṣẹ̀ wá kalẹ̀ tí wọ́n ti kọjá lọ sáàl kìyàmà, àwọn bàbá wa Saifuddin Àríkọ́ṣe, Ọlọ́run bá dákun má ṣe bá wa foríjì wọn. Bẹ́ẹ̀ bákan náà àwọn àfáà ìtọ́jẹ́ pé àwọn náà ni wọ́n jọ lògbà lásìkò náà, àwọn bàbá wa Alhaji wa Sheikh Shitu Thani, Ọlọ́run bá dákun má ṣe bá wa foríjì wọn ọlẹ́ àánú ti Ọlọ́run. Àwa tọrọ fún àwọn bàbá tí wọ́n wá kú fún wa lónìí, bẹ̀rẹ̀ látorí àwọn bàbá wa ẹni ọlá ẹni yìí ni ẹni àpọ́nlé ni àwọn bàbá wa Abdulhamid Sheikh Shitu Thani, àwọn bàbá wa Abdulhamid Alawo, Ọlọ́run bá dákun má ṣe bá wa dúró tì, Ọlọ́run má fi yín lẹ̀ nígbà kọ̀ọ̀kan ọlẹ́ àánú ti Ọlọ́run. Gígùn lẹ́mí àlàáfíà ara, Ọlọ́run bá dákun má ṣe bá wa ṣe fún yín. Bẹ́ẹ̀ bákan náà tọrọ fún àwọn dókítọ̀rù wa Abdulrahim Shitu Thani, léyìí tó jẹ́ pé àwọn náà ni wọ́n ń tukọ̀ ètò tá a wà nínú rẹ̀ yìí, ètò Sunna TV. A fẹ́ gbé àwọn program jáde lọ́tún lọ́sì, Ọlọ́run bá dákun má ṣe bá wa kún yín, Ọlọ́run má fi yín lẹ̀ nígbà kọ̀ọ̀kan. Èyí tẹ́ gbé lọ́wọ́ tẹ́ ń ṣe yìí ọgbà Aljanna Firdaus, Ọlọ́run bá dákun má ṣe bá wa fi ṣẹ̀san fún yín. Ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ẹ̀mí gígùn tá a fi ṣe pẹ́, Ọlọ́run bá dákun má ṣe bá wa jogún rẹ̀ fún yín.
àwa tọrọ fún gbogbo àwa tá wà lójúlé iṣẹ́ ilé tó jẹ́ pé àwa là ń gbé jáde fáráyé tó fi ń ṣe wò tó fi ń ṣe gbọ́. Ọlọ́run bá dákun alámàrí yín, Ọlọ́run bá dákun má jẹ́ ó dojúrú gbogbo èyí tó ti wá dá nínú nǹkan yín, Ọlọ́run bá dákun má jẹ́ ó bàjẹ́ ọlànà ti Ọlọ́run. ìrẹ́mọ̀ yá mi nínú Islam èyí tá mú wá fúnra wa lónìí ńlá pé àkọlé rẹ̀ ní ash-shahadatu wash-shuhada. ash-shahadatu wash-shuhada. kí ni tá ń pè ní ash-shahada? ash-shahada náà ni wípé kẹ́yìn kú sójú ọ̀nà tọ́lọ́hun, kẹ́yìn kú lórí ìlànà tọ́lọ́hun, kẹ́yìn kú lórí wípé ń polongo ẹ̀sìn Ọlọ́hun, kẹ́yìn kú lórí wípé ń fi òótọ́ ọ̀rọ̀ Ọlọ́hun fi múlẹ̀. eléyìí là ń pè ní ash-shahada. wá rí ash-shuhada, àwọn náà làwọn ẹni tó jẹ́ wípé wọ́n kú sórí ìlànà tọ́lọ́hun, wọ́n kú látara wípé wọ́n ń jagun sójú ọ̀nà ti Ọlọ́hun, wọ́n kú látara wípé wọ́n ń polongo ẹ̀sìn Ọlọ́hun, léyìí tó jẹ́ wípé àwọn ọ̀tá wọn wá ń dúnkokò mọ́ wọn tí wọ́n ń pè rárá àní gbà fún iṣẹ́ pé kẹ́ polongo ọ̀rọ̀ Ọlọ́hun. láti bẹ̀ lọ wọ́n wá wọ ìyà àjà, wọ́n wá pa irú ẹni bẹ́ẹ̀ la máa pè ní shahid, a máa pè ní ẹni tí ó kú sórí ìlànà tọ́lọ́hun. eléyìí náà ni àkọlé ń ta fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí. kí ni ń ta ń pè bẹ́ẹ̀ bákan náà kí lọ láti ń bẹ fẹ́ni tó bá kú sójú ọ̀nà ti Ọlọ́hun, kí láyé rẹ̀ lọ́dọ̀ Ọlọ́hun. eléyìí náà ni tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí. ẹ̀rí ká kú sójú ọ̀nà ti Ọlọ́hun yìí sharafun, a rí wípé àpọ́nlé ni, iyì ni, wastifa'un rabbani, bẹ́ẹ̀ bákan náà ẹ̀ṣà ni tó jẹ́ tọ́lọ́hun, ẹ̀ṣà ni látọ̀dọ̀ Ọlọ́hun. yẹni pé ẹni tọ́lọ́hun bá sàlẹ́sà náà ni ó pa àbí náà ni ó kù sí orí ìlànà tiẹ̀. ẹni tọ́lọ́hun bá fẹ́ òun náà lẹni tó jẹ́ pé yóò máa polongo ẹ̀sìn Ọlọ́hun, yóò máa jíṣẹ́ Ọlọ́hun, léyìí tó sì jẹ́ pé lórí rẹ̀ náà ni ó kù sí. ẹni tọ́lọ́hun bá sàlẹ́sà ni máa kúrú ikú bẹ́ẹ̀. dáadájú Ọlọ́hun bàbá tí ọlá rẹ̀ gan, Ọlọ́hun ṣẹ̀dá wa sáyé tá ń bẹ yìí látara kábà lè máa tẹ̀lé, látara kábà lè máa ṣèjọ́sìn fún. Ọlọ́hun kò dá wa wáyé lásán, torí tá a bá pọ́lọ̀ ń dá wa wáyé lásán àdánù àpèjúwe wa àti àwọn ẹranko kò sí yàtọ̀ ń bẹ. a sì yàtọ̀ sáwọn ẹranko nítorí pọ́lọ̀ ń fà wá ní làákàyè. àwọn ẹranko ni wọn ò ní làákàyè. ìdán Ọlọ́hun ò dá wa wáyé lásán, Ọlọ́hun dá wa li ta'atihi nítorí ká bá lè tẹ̀lé, wa ibadatihi nítorí ká bá lè jọ́sìn fún lọ́lọ́hun ṣe dá wa. wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Ọlọ́hun ní mi ò dá ènìyàn àti àlìjẹ̀nú lásán bí kò ṣe wípé nítorí ká bá lè jọ́sìn fèmí Ọlọ́hun. bẹ́ẹ̀ bákan náà Ọlọ́hun dá wa nítorí ká bá lè gbẹ́sìn rẹ̀ ró, ká bá lè ṣàlàyé ẹ̀sìn rẹ̀ fáwọn ènìyàn lórílẹ̀. bẹ́ẹ̀ bákan náà ó fi ààlà sí ọdún kọ̀ọ̀kan èyí tẹ́nì kọ̀ọ̀kan wa yóò lò nínú ayé. ẹnì kọ̀ọ̀kan wa la ní àsìkò tá a fẹ́ lò láyé. Ọlọ́hun ti pè bùbù àsìkò tá a fẹ́ lò tí ń ṣe tẹ́nì kọ̀ọ̀kan. ẹni tí ó pẹ́ nínú ayé Ọlọ́hun ti kọ́. bẹ́ẹ̀ bákan náà ẹni tí ò ní pẹ́ rárá Ọlọ́hun ti kọ́. ẹni tí ó lọ́gọ́rùn ọdún tó kú Ọlọ́hun ti kọ́ kalẹ̀. ẹni tí ò ní lò tó bẹ́ẹ̀ Ọlọ́hun ti kọ́. ẹni tó jẹ́ pé lóòjọ́ tá a bá ti bí náà ni ó kú Ọlọ́hun ti kọ́ bẹ́ẹ̀. àsìkò tẹ́nì kọ̀ọ̀kan wá fẹ́ lò láyé Ọlọ́hun ti fa àlà sí, léyìí tó jẹ́ pé kò sí ọmọ ẹ̀dá kan tó lè tayọ àsìkò náà. bọ́gọ́rùn ọdún Ọlọ́hun bá lọ fẹ́ lò láyé, káwọn ọ̀tá kí wọ́n sàṣàṣà sí ọ bí ọba tí ìpọ́gọ́rùn ọdún ni ò ní jáde láyé. bẹ́ẹ̀ bákan náà ẹni tá a ti kọ fún pé bóyá ọdún méjì ni ó lò láyé, kò wá sí oògùn tó lè sà, bẹ́ẹ̀ náà ni kò sọ́ṣẹ́ tó lè wẹ̀, léyìí tó jẹ́ pé wàá fi lé lórí ọdún méjì tá a ti kọ mọ́ ọdún méjì ni náà ló ṣe tó jáde láyé. gbogbo ẹni tá a bá ti kà kọ́ọ̀lẹ̀ kan fún pé àsìkò báyìí ló lò láyé, ẹ̀dá ò lè tayọ rẹ̀ o. bí a bá sì wọ ayé tá ń bẹ yìí, a rí i pé ayé ìdánwò ni. Ọlọ́hun fi ayé fi ṣe ìdánwò fún wa ni, nítorí pé Ọlọ́hun dá wa, ó kó wa sáyé, ó wá fi àwọn ànábì fi ránṣẹ́ ipé kí wọ́n ṣàlàyé kí ni tóun fẹ́ fún àwa ọmọ ènìyàn, àti ó sì gbé àwọn àṣẹ kan kalẹ̀ pé òun lẹ gbọ́dọ̀ tẹ̀lé. bẹ́ẹ̀ bákan náà ó sì kọ̀ fún wa pé àwọn nǹkan kan bẹ tá a gbọ́dọ̀ súnmọ́. Ọlọ́hun fi gbogbo àwọn nǹkan wọ̀nyí ó fi ṣe ìdánwò fún wa.
léyìí tó jẹ́ pé á padà fi gbogbo rẹ̀ kalẹ̀ á padà lọ bá Ọlọ́run ọba náà murtahilina ila daril akhirah léyìí tá padà sal kiyama léyìí tó jẹ́ pé níbẹ̀ lọ́lọ́run yóò ti máa wá yẹ ẹnì kọ̀ọ̀kan wá wò ǹjẹ́ ń ta ni ẹ ṣe nígbà tẹ́ ń bẹ láyé ǹjẹ́ ó ṣe ǹjẹ́ ń ta ni kó fi kalẹ̀ nígbà tó ń bẹ láyé ǹjẹ́ ó fi kalẹ̀ láti bẹ̀ lọ Ọlọ́run yóò máa wá san wá lẹ́san ala amalina lórí àwọn iṣẹ́ wa tá gbélé ayé ṣe àti ń ta tì síwájú nígbà tá ń bẹ láyé ẹni tó bá ti dáadáa síwájú yóò padà rẹ́san dáadáa lọ́dọ̀ Ọlọ́run ẹni tí ó bá sì ti aburú síwájú náà yóò padà gba ẹ̀san tó ṣe déédéé iṣẹ́ tó ṣe nígbà tí ń bẹ láyé gẹ́gẹ́ bá Ọlọ́run ti ṣe sọ fún wa nínú al-Qur'an wípé kullu nafsin dha'iqatul maut kò sọ́nà tá a lè gbégbà gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan tí ń mí lọ sókè tí ń mí lọ ọlẹ̀ gbogbo wọn náà ni wọ́n padà tọ́ ikú wo àsìkò wo ní ó jẹ́ ìgbà wo ní ó jẹ́ àárọ̀ ni ọ̀sán ni alẹ́ ni ó dógbó láyé ó tó kú ni ọ̀dọ́ lọ́wọ́ tó fi kú ni gbogbo àwọn eléyìí tí ń bẹ nínú àkọọ́lẹ̀ wa léyìí tó jẹ́ pé orí rẹ̀ náà láti fi lásìkò tá a fẹ́ lò láyé léyìí tó jẹ́ pé kò ní lé bẹ́ẹ̀ náà ni kò sì ní dín ẹ̀wárí tó pàtàkì nínú gbogbo ń tàn wí òun náà ni wípé kayfa satakuna al-khatima gbogbo aná láti mọ̀ pá lọ níjọ́ kan gbogbo aná láti mọ̀ pá kú ṣùgbọ́n báwo ni títàn wa báwo ni ó ti ṣe rí ṣáàtàn sórí ìlànà tọ́lọ́hun ni lẹ́ni tó gba ìpọ́lọ́wọ̀n ẹyọ kan Ọlọ́hun ò pé méjì àbí àtàn lórí ìlànà wípé gbogbo ohun tó bá wù wá náà láṣẹ láyé a kú lórí ìlànà ẹbọ a kú lórí ìlànà ìmásí nǹkan míì papọ̀ mọ́lọ́hun ta ló máa túbọ̀ tán ta ló mọ ibi tí ó tàn sí kayfa satakuna al-khatima báwo ni títàn ẹnìkọ̀ọ̀kan wa báwo ló ti ṣe fẹ́ rí báwo ni gbẹ̀yẹ ẹnìkọ̀ọ̀kan wa nínú ayé yìí báwo ló ti ṣe fẹ́ rí torí pé Ànábì jẹ́ kó yé wa yí pé innamal a'malu bi khawatimiha gbogbo iṣẹ́ tẹ́yàn bá ń ṣe kéèyàn tó lè mọ̀ yí pé olúwa rẹ̀ ṣiṣẹ́ ẹ̀parí iṣẹ́ ló yá wò torí èèyàn ti lè jẹ́ ẹni tí ó máa ṣe dáadáa láàárọ̀ ọjọ́ rẹ̀ kọ́ wá tásìkò tí ó fi kọjá lọ sọ́dọ̀ Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí ní ṣe tí ọ̀dá kọ́lọ̀ ń dákun kó mọ́ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ idhan innamal a'malu bi khawatimiha tí ń kírun rẹ̀ àdúrà náà láàmà ṣe ipi Ọlọ́run kó dákun kó pa wá lórí ìlànà Islam tá a wà yìí kó má ṣe wá lẹ́ni tí ó ti padà pa ẹ̀sìn dà tó á jẹ́ pé ní kẹyìn ìgbà tó pa ẹ̀sìn rẹ̀ dà nígbà náà ni kó wà dé Ọlọ́run dákun má fi léyìí má fi ṣàdánwò fún wa o ẹ wá rí èyí tó fi gbangban jù bẹ́ẹ̀ bákan náà tí ó fi jẹ́ ń tó já pọ̀nlé jù òun náà ni títàn kan èyí tó jẹ́ pé Ọlọ́run fi máa pọ́n àwọn ẹrú rẹ̀ lé ni ìjáde láyé àbí ìtàn sí ojú ọ̀nà tọ́lẹ́ àárí pé Ọlọ́run fi máa pọ́n àwọn ẹrú rẹ̀ Ọlọ́run fi máa pọ́n wọn lé ni eléyìí náà là ń pè ní títàn aṣahada kẹ́yìn kú sórí ìlànà tọ́lọ́hun ó kú lórí wípé ń polongo ó kú lórí wípé ń ṣàlàyé ẹ̀sìn Ọlọ́run fún àwọn ènìyàn eléyìí náà ni títàn yìí tí ó dá ẹ máa kọjá pé wọ́n pa á sójú ọ̀nà tọ́lọ́hun ni wàhíyà a'zamu ma yu'tihi Allahu li'ibadihi as-salihin èyí tọ́lọ́hun máa ń fún àwọn ẹrú rẹ̀ tí wọ́n jẹ́ ní ire náà ni pé Ọlọ́run á pa wọ́n sórí ìlànà rẹ̀ àtọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run gbogbo àtẹ́mi ọba bọ́ lára wa Ọlọ́run bá dákun pa wá lórí ìlànà rẹ̀ pa wá lórí ẹ̀sìn rẹ̀ tá ń bẹ yìí níbẹ̀ náà ni kó pa wá sí má jẹ́ á pẹ̀sìn ìdà kíkú tó dé Ọlọ́run gẹ́gẹ́ bó ṣe wà nínú kama jaa fil hadithi sahih hadisi tó fẹsẹ̀ múlẹ̀ anna rajulan ipe arákùnrin kan jaa ila salat Ànábì ń kírun lọ́wọ́ arákùnrin náà bá wọlé ó fẹ́ lọ bá àwọn jàmáà láti kírun lẹ́yìn Ànábì faqala hina intaha ila saf nígbà tí ó dé ibi tí ó ti tò pẹ̀lú àwọn jàmáà ó wá ní Allahumma atini afdala ma tuti ibadaka as-salihin Ọlọ́run fún mi ní tó fi dáa jù nínú tó máa ń fún àwọn ẹrú rẹ̀ tí wọ́n jẹ́ àwọn ẹrú rẹ̀ arákùnrin náà sọ bẹ́ẹ̀ falamma qada rasulullahi sallallahu alayhi as-salat nígbàtí Ànábì wá parí ìrun tó sálámà
Ànábì ní manil mutakallim anifan, talẹ́ni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Àwọn jama léèrè pé talẹ́ni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Qala ar-rajul, arákùnrin náà bá dáhùn pé ana ya Rasulallah, èmi ni mo sọ̀rọ̀ ìrẹ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì ń fún arákùnrin náà lésì pé idhan kiru jawaduka, bọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀ tó ń fẹ́ kọ́lọ̀ fún ọ ní tó fi dájú tó ń fún àwọn ẹrú rẹ̀ lọ, àjẹ́ yí pé ẹṣin rẹ̀ àbí ràkúnmí rẹ̀ ìta máa gùn nígbàtí ojú ogun bá yá, àjẹ́ pé ẹsẹ̀ rẹ̀ ọkàn ò. Ànábì ń sọ bẹ́ẹ̀ fún ẹni tóun léyìí tí ń túmọ̀ sí pé ọmọ jagun sójú ọ̀nà ti Ọlọ́run, wọ́n sì pa ọ́ sójú ọ̀nà ti Ọlọ́run. Nígbà náà lọ́lọ́run tún lè fún ọ ní ohun tí ó fi dájú tọ́lọ̀ máa ń fún àwọn ẹrú rẹ̀ lọ. Rawahul Hakim, Hakim ni ó gba hadisi yìí. Eléyìí náà ní títà èyí tí ó dá, èyí tọ́lọ̀ fi máa pa àwọn ẹni tí wọ́n jẹ́ ẹrú rẹ̀, léyìí tọ́lọ̀ fi máa pa wọn lé. Òun náà ní títà kan allati tamannaha annabiyun, èyí tí àwọn annabi Ọlọ́run tí wọ́n rán kan rẹ̀ láwọn ẹni tí wọ́n jẹ́ ní òótọ́, àwọn ẹni tí wọ́n jẹ́ ní ire. Wasa'u fi talabiha, wọ́n pọ̀ ṣẹ̀ṣẹ̀ lórí àti wá pé káwọn tán lórí ìlànà bẹ́ẹ̀. Walladhi nafsu Muhammad biyadihi, kọ́dà tó fi wa ala rasihim, ẹni tó fi jẹ́ olórí wọn lẹ́ni tí fi ń wá pé kó tán sórí ìlànà sọlẹ́hun, òun náà ni annabi wa Muhammad sallallahu alaihi wasallam. Alladhi qala fil hadith, anabi tó sọ fún wa nínú hadisi pé walladhi nafsu Muhammad biyadihi, mo fi ẹni tí ẹ̀mí annabi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra fún yín, lawadittu anni aghzu fi sabilillah fa uqtalu thumma aghzu fa uqtal thumma aghzu fa uqtal. Ọlọ́run fẹ́ pé kó máa jagun sójú ọ̀nà ti Ọlọ́run kí wọ́n máa pa òun, kó tún padà máa tún jagun sójú ọ̀nà ti Ọlọ́run kí wọ́n máa pa òun, kọ́lọ́run máa jíun kó tún máa padà jagun sójú ọ̀nà ti Ọlọ́run. Ànábì lóhun fẹ́ bẹ́ẹ̀. Kí ló fà tánàbí fẹ́ bẹ́ẹ̀? Sábà ọlá tí ń bẹ fún kẹ́yìn tán sójú ọ̀nà ti Ọlọ́run, sábà ipò ẹni tí ó bá tán lórí ìlànà tọ́lọ́run látara yí pé ń polongo ẹ̀sìn Ọlọ́run, látara yí pé ń kọ́ fún àwọn èèyàn pé ń tẹ́ ń ṣe yí ọmọ dáa, Ọlọ́run nìkan náà ní kẹ́sìn ẹmẹ́sìn kan mi. Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀. Wa dhalika lima fi shahadati, sábà tí ń bẹ níbi pé kẹ́yìn tán sórí ìlànà ti Ọlọ́run min sharafin azim, níbi àpọ́nlé tí ó tóbi, wa maqamir rafi', àti àyè tí ó ga lọ́dọ̀ Ọlọ́run. Yaj'alu man yukramu bihi yatamannahu marratan ba'da marra, léyìí tó sọ ẹni tí a bá fi ipò yìí tá a bá fi pọ́nlé, léyìí tó jẹ́ pé yóò tún máa fẹ́ láti ṣerú nǹkan bẹ́ẹ̀, yẹn ni pé yóò máa fẹ́ kọ́lọ́run máa pa, kó tún máa wá sáyé láti máa jagun, kọ́lọ́run tún máa pa, kọ́lọ́run tún máa jí, léyìí tí ó tún máa wá sáyé láti lè máa ṣe jagun kí wọ́n tún máa pa sójú ọ̀nà ti Ọlọ́run látara ipò tí ń bẹ níbi kẹ́yìn tán sí ojú ọ̀nà ti Ọlọ́run. Kí ni ta wá ń pè ní ash-shahid? Ash-shahid arrafahu ash-Shafi'i, Imam Shafi'i wọ́n fi yé wa pé ẹni tá lè pè ní ash-shahid huwa man mata min al-muslimina fi jihadil kuffari bisababin min asbabi kitalihim, ọ̀nà lẹni tó kú nínú mùsùlùmí látara ìgbógun ti àwọn ẹni tí wọ́n jẹ́ kèfèrí pẹ̀lú sábàbí òwò jẹ́ nínú àwọn sábàbí tá a fi lè gbógun ti àwọn ẹni tí wọn kì í ṣe mùsùlùmí. Eléyìí là ń pè ní ash-shahid. Yóò wá gbógun ti wọn qabla inqida'il harbi, síwájú kí ogun ní tó tán. Ìdánilẹ̀ tí wọ́n pa lásìkò gbà tí mùsùlùmí àti àwọn ẹni tí wọ́n ń ṣe mùsùlùmí tí wọ́n jọ ń jìjà lórí wípé a ní Ọlọ́run ní kẹ́ẹ̀sìn, ẹmẹ́sìn nǹkan míì tí wọ́n ní ó kọ̀nà tẹ́yìn mùsùlùmí fẹ́ gbà àfi ká bá yín jagun. Ogun wọn á gbógun dìde lásìkò náà, ọwọ́ ajagun ni tí ó pẹ̀yìn dà, èrò ẹni bẹ́ẹ̀ wọ́n wá pa á sójú ogun, òun náà là ń pè ní ash-shahid, ẹni tó tán tí wọ́n pa sórí ìlànà tọ́lọ́hun. Bí ìgbà ipé kí ẹni tó jẹ́ kèfèrí kan kó pa lójú ogun, aw asabahu silah, àbí idà èyí tí ń bẹ lọ́wọ́ kèfèrí kan lọ́kàn tó jẹ́ ipé náà ni sábàbí ikú ẹ̀, àbí idà tí ń bẹ lọ́wọ́ mùsùlùmí ló ṣèṣì kan tó jẹ́ pé òun náà ni sábàbí ikú ẹ̀, aw aada alayhi, àbí kọ́tà ìjẹ́ yí pé ọfà tiẹ̀ náà gan fúnra rẹ̀ tó yìn
ńlọ́padà wá bá wọ́ lára ló fi wá kú aw taradda fi ibirin àbí ó tiẹ̀ bẹ́ sínú kànga ló fi kú àbí ó kó sínú kòtò lásìkò ogun ní kú fi dé àbí ẹṣin tó gun ní lọ́wọ́ tánpà nínú ó wá ṣubú lulẹ̀ ó wá kú irú eléyìí náà là ń pè ní ash-shahid ẹni tó kú sójú ogun ẹni tó kú lórí ìlànà ipe ń pariwo pé ànítọ́lọ́hùn ni ẹ má ṣe nǹkan míì lẹ́yìn Ọlọ́hun. àwọn afáà jẹ́ kó wáyé pé sábàbù tasmiyatu shahid bi hadha al-ism kí ló fà tá fi ń pe ẹni tó kú sójú ogun yìí kí ló fà tá fi ń pe ní shahid. wọ́n ní à ń pe ní shahid li anna malaikata ar-rahma nítorí pé àwọn màláìka aláàánú àwọn màláìka oníkẹ́ ti jẹ́rìí wípé ọmọ àlìjánà ni. aw li anna Allaha ta'ala wa malaikatahu àbí ká sọ wípé Ọlọ́run Ọba àti àwọn màláìka wọ́n ti ṣe kí ni wọ́n ti jẹ́rìí wípé ọmọ ọgbà àlìjánà wọ́n ti ṣe kí ni ó ti wà ń kalẹ̀ fún. wọ́n ní a tún pè ní shahid sábà yí pé ó ṣubú lulẹ̀ àbí ká máa pè ní shahid nítorí wípé lọ́dọ̀ Ọlọ́run kò kí ń ṣe òkú ẹ̀mí sì ń bẹ lára rẹ̀ nítorí eléyìí náà la fi ń pè ní ash-shahid. aw li annahu à ń pè ní shahid nítorí wípé orí tí Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga tó pa léṣe kalẹ̀ fún nínú àwọn ìdẹ̀ra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wash-shahid alladhi yastahiqqu al-fada'ila as-sabiqa wá rẹ́ni tó kú sójú ọ̀nà tí Ọlọ́run léyìí tó lẹ́tọ̀ọ́ sí gbogbo àwọn ọláì tí à ń wí nípa kórí ìdẹ̀ra ní ọgbà àlìjánà huwa shahidul ma'araka òun náà lẹni tó kú sójú ogun léyìí tí ń ṣe ogun láàrin mùsùlùmí àti àwọn ẹni tí ì ṣe mùsùlùmí. fadlu shahid ọlá tí ń bẹ fún ẹni tó kú sójú ọ̀nà tí Ọlọ́run àti ayé rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. alákọ̀ọ́kọ́ níbẹ̀ ash-shahidu ahya'un 'inda Allahi ta'ala àwọn ẹni tí wọ́n kú sójú ogun yìí káyà máa mọ̀ yí pé lọ́dọ̀ Ọlọ́run ààyè ni wọ́n ń bẹ wọn ò kí ń ṣòkú lọ́dọ̀ Ọlọ́run. sábà ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé wala taqulu liman yuqtalu fi sabilillahi amwatun bal ahya'un walakin la tash'urun. Ọlọ́run ní ẹ má sọ wípé àwọn ẹni tí wọ́n pa sójú ogun ẹ má sọ wípé òkú ni wọ́n lọ́dọ̀ Ọlọ́run o ẹ lọ mọ̀ wípé ààyè ni wọ́n ò kí ń ṣòkú lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n ẹ̀ka lè fura ni. àwọn ẹni tí wọ́n kú sójú ogun ẹ má sọ wípé òkú ni wọ́n lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n ààyè ni wọ́n lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n ẹ̀yìn ẹ̀ka lè fura ni. Ọlọ́run tún sọ ó ní wala tahsabanna alladhina kutilu fi sabilillahi amwata ẹ má lérò yìí pé bóyá àwọn ẹni tí wọ́n pa sójú ọ̀nà tí Ọlọ́run tí wọ́n kú sórí ọ̀nà tọ́lọ́run ẹ má sọ yìí pé òkú ni wọ́n o bal ahya inda rabbihim ààyè ni wọ́n lọ́dọ̀ ọba wọn léyìí tó jẹ́ pé wọ́n ń gbádùn wọ́n rí ìgbádùn wọ́n rí ìkẹ́ lọ́dọ̀ Ọlọ́run. farihina bima atahumullahu min fadlihi wọ́n dùnnú pẹ̀lú ìdẹ̀ra àti ọlá èyí tọ́lọ́run fún wọn bẹ́ẹ̀ bákan náà wọ́n á sì tún máa dùnnú lórí wípé àní àwọn èèyàn tàwọn èyí tí ń bẹ lẹ́yìn àwọn ìpè káwọn náà kí wọ́n kú lórí ìlànà ti Ọlọ́run kírú ìkẹ́ táwọn rí kí ó bá lè jẹ́ tiwọn náà nígbà táwọn náà bá dọ́dọ̀ Ọlọ́run. àwọn náà làwọn ẹni tó jẹ́ pé kò ní sí ìpayà fún wọn lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ bákan náà wọn ò ní banújẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n á máa dunnú inú wọn ó máa dùn látara ìkẹ́ àti ọlá èyí tọ́lọ́run bá ṣe fún wọn. àti pé Ọlọ́run bá ta rí ni la yadi'u ajra al-mu'minin Ọlọ́run ò ní ra ẹ̀san àwọn ẹni tí wọ́n bá jẹ́ onígbàgbọ́ òdodo Ọlọ́run ò ní ra ẹ̀san wọn kò ní ra láre. lára ọlá èyí tí ń bẹ fún ẹni tí ó bá kú sójú ọ̀nà tí Ọlọ́run òun náà ni wípé tamanna rujua ila dunya
liyaqtula marratan thaniya ẹn tó kú sójú ọ̀nà ti Ọlọ́run pẹ̀lú ìkẹ́ àti ọlá tí ó bá pàdé lọ́dọ̀ Ọlọ́run a tún máa rán kan wípé kọ́lọ́run jí ẹ̀mí òun kóun tún padà sáyé láti lè lọ jagun kí wọ́n tún pa òun sójú ọ̀nà ti Ọlọ́run. Qala Jabir bin Abdullah, Jabir bin Abdullah ni ó gba hadisi wá, ó ní lakiyani Rasulullah sallallahu alaihi wasallam, ó ní Ànábì wa Muhammad sallallahu pàdé òun. Faqala li, Ànábì wa ń sọ fún òun wípé ya Jabir, ìrẹ Jabir, mali araka munkasiran, kẹlẹ́fà tí mo fi rí ẹ lẹ́ni tí ń banújẹ́, lẹ́ni tí inú rẹ̀ ò dùn. Qultu ya Rasulallah, Jabir wa ń sọ fún Ànábì wa Muhammad, ìránṣẹ́ Ọlọ́run, ustushhida abi, wọ́n pa bàbá mi ní ọjọ́ ogun Uhud, wa taraka iyalan, ó dẹ̀ fi ẹbí kalẹ̀, ó fi ìyàwó fi àwọn ọmọ kalẹ̀, bẹ́ẹ̀ bákan náà ó ní gbèsè lọ́rùn tó fi kú. Qala, Ànábì ní afala ubashiruka bima laqiya Allahu bihi abak, ó jẹ́ kí n fún ẹ ní ìròntí Ọlọ́run ọba tí ó fi pàdé bàbá rẹ̀, ìkẹ́ t'Ọlọ́run fún bàbá rẹ̀, ọlá t'Ọlọ́run dá bàbá rẹ̀. Qala, ó ní qultu bala, bẹ́ẹ̀ ni mo fẹ́ láti mọ̀ kí ni tí bàbá mi bá pàdé lọ́dọ̀ Ọlọ́run. Ó ní Ànábì ní ma kallama Allahu ahadan qattun illa min wara'i hijabin, Ọlọ́run ọba ẹ̀dá kan sọ̀rọ̀ rí àyàfi kó jẹ́ pé kí gàgá kan máa bẹ láàrin Ọlọ́run àti ẹ̀dá yẹn kó tó di wípé ọ̀rọ̀ yẹn ó wáyé. Ó ní wa ahya abak, ṣùgbọ́n Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga, ó jí bàbá rẹ̀, fakallamahu kifahan, ó wá bá bàbá rẹ̀ sọ̀rọ̀ léyìí tó jẹ́ pé léyìí tí àwọn méjèèjì tí wọ́n jọ dojú kọra wọn. Eléyìí a rí wípé àpọ́nlé àti iyì tí ń bẹ níbi kẹ́yìn kú lórí wípé èèyàn jagun lórí ìlànà t'Ọlọ́run, lára àpọ́nlé tí ń bẹ ń bẹ òun lélẹ́yìí. Faqala ya abdi, Ọlọ́run yóò sọ fún yín pé ìrẹ ẹrú mi, Ọlọ́run sọ fún bàbá rẹ̀ pé ìrẹ ẹrú mi, rán kan gbogbo ń tó bá fẹ́ yí pé kí n ṣe fún ọ, máa ṣe fún ọ. Ó wá ní qala ya rabbi, ó wá ní tí bàbá rẹ̀ ń bèèrè ní wípé ìrẹ ọba mi ò tuhyini, ẹni tí mo fẹ́ ní wípé kó jí mi, dá ẹ̀mí padà sí mi lára, fa aqtula fika thaniyan, kí n tún padà sáyé, kí n tún lọ jagun lórí ìlànà tìrẹ Ọlọ́run, lẹ́yìn náà kí wọ́n tún padà pa mí lórí ìlànà tìrẹ Ọlọ́run. Qala Rabbu azza wa jal, Ọlọ́run wá ń fún lésì wípé innahu qad sabaqa minni annahum ilayha la yurja'un, èyí tó ti gbáwájú lọ́dọ̀ tèmi Ọlọ́run ọba náà ní pé gbogbo ẹni tó bá ti kó láyé wọn ò ní padà síbẹ̀ mọ́. bẹ́yẹn bá ti lè kú kúrò nínú ayé kò ní padà, kò láǹfààní láti padà sáyé mọ́. Ó wá ní ìrẹ ọba mi, fa ablig man wara'i, ìdán tọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀, fún àwọn ẹni tí wọ́n ń bẹ lẹ́yìn mi nírò èrò àyè àti àpọ́nlé àti ọlá èyí tí ń bẹ fún àwọn ẹni tó yẹ pé wọ́n ń polongo ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ń jagun sójú ọ̀nà ti Ọlọ́run tí wọ́n sì wá kú lórí bẹ́ẹ̀. Ní àyà al-Qur'ani wá sọ̀kalẹ̀ yìí pé wala tahsabanna alladhina kutilu fi sabilillah amwata, ẹ má lérò yìí pé bóyá àwọn ẹni tí wọ́n pa sójú ogun tó jẹ́ pé wọ́n jagun lórí ìlànà t'Ọlọ́run ni wọ́n fi pa wọ́n, ẹ má lérò yìí pé bóyá òkú ni wọ́n o lọ́dọ̀ Ọlọ́run, ṣùgbọ́n ẹ yá mọ̀ wípé ẹ̀mí ń bẹ lára wọn, ààyè ni wọ́n ń bẹ lọ́dọ̀ Ọlọ́run, léyìí tó jẹ́ pé wọ́n ń jẹ ìgbádùn, inú ìkẹ́ ni wọ́n ń bẹ, nínú ayọ̀ ni wọ́n ń bẹ lọ́dọ̀ ọba wọn. Ash-shuhada, ẹ̀rí àwọn ẹni tí wọ́n kú lórí ìlànà t'Ọlọ́run, àwọn ẹni tí wọ́n kú pẹ̀lú wípé wọ́n jagun lórí ìlànà t'Ọlọ́run, wọ́n jagun lórí wípé Ọlọ́run nìkan náà ló yá sìn, kò yá sìn nǹkan míì. Ashabul ajri alwafiri wan nuri tam, àwọn náà làwọn ẹni tó jẹ́ wípé wọ́n ní ẹ̀san èyí tí ó gbọngbọ́n tó tóbi lọ́dọ̀ Ọlọ́run, lẹ́san èyí tí ó pọ̀. Bẹ́ẹ̀ bákan náà àwọn náà làwọn ẹni tó jẹ́ wípé wọ́n máa bẹ nínú ìmọ́lẹ̀ nígbà tí ó bá di ọjọ́ alkiyama. Wash-shuhada'u 'inda rabbihim, ẹ̀rí àwọn ẹni tí wọ́n kú lórí ìlànà t'Ọlọ́run
lọ́dọ̀ bá wọn ajruhum wa nuruhum, ìyẹn ni pé ẹni tí ó san ìsan iṣẹ́ wọn òun náà ni Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga. Bẹ́ẹ̀ bákan náà ìmọ́lẹ̀ èyí tí ó máa jẹ́ tiwọn lálkìyàmà lẹ́tọ̀dọ̀ Ọlọ́run ọba ni, Ọlọ́run náà ni ó bù wọn ní ìmọ́lẹ̀ yìí. Bẹ́ẹ̀ bákan náà ìsan yìí náà bákan náà Ọlọ́run ni ó san wọn ní ẹ̀san. Ash-shahid ẹ̀rẹ́ni tó kú sórí ìlànà tọ́lọ́hun la yuftanu fi qabrihi, kò ní ma wàhálà nù sáré. Eléyìí a rí pé lára ọlá tí ń bẹ níbi wípé kẹ́yẹ̀ kú lórí ìlànà tọ́lọ́hun ni. Ó ní wa an Rashid, hadisi Rashid ni ó gbà wá bun Sa'd radiyallahu anhu an rajulin min ashabi nabi, ó gbà látọ̀dọ̀ arákùnrin kan léyìí tó jẹ́ lára àwọn sahabi annabi wa Muhammad sallallahu alayhi wa sallam, anna rajulan qala ya Rasulallah, arákùnrin náà ń bi annabi léèrè wípé ma balul mu'minina yuftanuna fi kuburihim, kí ló fà tó jẹ́ pé àwọn mùmìnì tí wọ́n gba Ọlọ́run ọba wọn gbọ́ wọ́n máa rí wàhálà àti ìdààmú nù sàréè, àyàfi ẹni tí ó jagun tó kú sójú ogun tó ń polongo ẹ̀sìn Ọlọ́run tó kú. àwọn ni qala kafa bi barakati suyufi ala ra'sihi fitna, ọmọ tó fẹ́ ni tó jẹ́ pé ó jagun sójú ọ̀nà tí Ọlọ́run ó tó fún ní fìtínà mànàmáná idà lẹ́gbẹ̀ẹ́ orí ẹ̀. Yẹn ni pé bàbá wo tí wọ́n bá ń jagun á rí pé pẹ̀lú dání láti lè fi máa gé àwọn èèyàn lórí. Ìdán dídún ìdání kíkọ́ náà dà lẹ́gbẹ̀ẹ́ orí rẹ̀ yìí náà tó fún ní fìtínà. Kí ló wá dé tí ó padà wá rí fìtínà inú sàréè? Àtọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run kí Ọlọ́run bá dákun ṣe wá lẹ́ni tí ó tàn lórí ìlànà rẹ̀, kí a máa bá wa ká lọ ní orí ètò wa. Wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahabihi al-akhyar wa sallama tasliman kathira. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alaihi wasallam. Ní gbogbo ìgbà ní kẹ́ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. Ọpẹ́ ni fún Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti ìgẹ̀ kí ó máa bá Ànábì wa Muhammad àti ohun àtàwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà àti gbogbo àwa náà tí a wà lórí ìlànà Ànábì wa Muhammad. Adẹ́pẹ́dọ́gẹ̀ salat Ọlọ́run ṣe ní èrèǹjẹ́ ayé talkiyama fẹ́ nìkọ̀ọ̀kan wa. A tún padà kíra wa lẹ́ẹ̀kan sí kí Ọlọ́run kó kí ẹnìkọ̀ọ̀kan wa. Gbọ́ntọ́lọ́n ti ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa láyọ̀ nídùnnú, Ọlọ́run ní jẹ́ kí ó di ìbànújẹ́. Gbé tó kù náà tẹ́nìkọ̀ọ̀kan wa táàrán kan rẹ̀ síwájú Ọlọ́run, kí Ọlọ́run kó ṣe fẹ́nìkọ̀ọ̀kan wa. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa èyí tá ń bá ń bọ̀ fúnra wa, òun náà ni ọ̀rọ̀ nípa ash-shahada wash-shuhada, àwọn ẹni tí wọ́n tán lórí ìlànà tọ́lọ́hun látara wípé wọ́n ń polongo ẹ̀sìn Ọlọ́run, látara wípé wọ́n ń sọ fún àwọn èèyàn pé eléyìí ló dá eléyìí ò dá. Àwọn èèyàn wá gbógun tì wọ́n wípé wàhálà wọn pọ̀, wọ́n wá pa wọ́n lórí bẹ́ẹ̀. Àwọn náà là ń pè ní ash-shuhada, àwọn ẹni tí wọ́n tán lórí ìlànà tọ́lọ́hun látara wípé wọ́n ń polongo ọ̀rọ̀ Ọlọ́run léyìí tó jẹ́ pé àwọn ọ̀tá Islam wọn wá fẹ́ tí wọ́n wá gbógun tì wọ́n. Ìjà wá ṣẹlẹ̀, wọ́n wá jẹ́ ìjà ní láàrin ara wọn, wọ́n wá rí mùsùlùmí pa níbẹ̀. Èrò mùsùlùmí tó bá lọ bẹ́ẹ̀, àwọn là ń pè ní ash-shuhada, àwọn ẹni tí wọ́n kú lórí ìlànà tọ́lọ́hun. Ẹ wá rí àwọn ọlá tí ń bẹ fún wọn, gẹ́gẹ́ bá ti ṣe mẹ́nu bà fún wa, ọlá yẹn pọ̀ dáadáa. Léyìí tó jẹ́ pé ẹni tí ó kú sójú ọ̀nà tọ́lọ́hun yìí látara ọlá àti ìkẹ́ èyí tó bá pàdé lọ́dọ̀ Ọlọ́run, a tún máa ran kan pé kí Ọlọ́run fi ẹ̀mí sóhun lára
kóhun padà wá sáyé kóhun tún lọ jagun sójú ọ̀nà ti Ọlọ́hun kí wọ́n tún pa òun látara ìgbádùn àti ayọ̀ àti ìdùnnú èyí tó bá pàdé lọ́dọ̀ Ọlọ́hun léyìí tọ́lọ́hun fi ṣẹ̀san fún látara wàhálà rẹ̀ tó ṣe láyé níbi ìmọ̀ polongo ọ̀rọ̀ Ọlọ́hun tí wọ́n wá pa á lé lórí. Ash-shahidu ẹ̀rẹ́ni tí ó kúkú látara ipé ń jagun sójú ọ̀nà tí Ọlọ́hun la yuftanu fi qabrihi kò ní ma wàhálà ìdààmú nù sáré. ńlá fi mú hadisi Rashid wá fún wa pé kí ló ń tọ́fà àtọ́jẹ́ ipé àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo wọ́n ma rí wàhálà nù sáré àyàfi ẹni tí wọ́n pa látara wípé ń polongo ẹ̀sìn Ọlọ́hun ẹnìkan náà ni kò ní rí ìdààmú nù sáré. wọ́n jẹ́ kó yá ipé kafa bi barakati suyufi ala rasihi fitna ó tó fún irú ẹni tí ó kú sójú ogun ni mànàmáná kíkọ́nà idà èyí tí ń kọ́nà lẹ́gbẹ̀ẹ́ orí rẹ̀ lásìkò tí fi ń jagun ni eléyìí náà tó fún ní fìtínà. kí wá ní fìtínà sàréè tátù máa padà wá fún ẹ̀rí. ìdán bí a bá wo hadisi yìí sahihu targhib wa tarhib òun ni ìṣenilójú kòkòrò lọ síbi ìmá jagun sójú ọ̀nà ti Ọlọ́hun lọ síbi ìmá polongo ẹ̀sìn Ọlọ́hun òun náà ni hadisi. bẹ́ẹ̀ bákan náà lára láti ń bẹ fún àwọn ṣùhádà òun náà ni pé ash-shahid la yash'uru bil alami inda mawtihi ẹ̀rí pé bí kú bá dé ẹ̀dá yóò máa pò kákú yóò máa wàhálà tí ń bẹ àti ìnira tí ń bẹ níbi ikú ṣíwájú kẹ́mì tó bọ́ lára rẹ̀. ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n jẹ́ ṣùhádà tí wọ́n tán sójú ọ̀nà tọ́lọ́hun tí wọ́n kú lórí wípé wọ́n ń jagun ẹ̀sìn Ọlọ́hun wọn láwọn eléyìí wọn ò ní rí ìrora ikú. sábà hadisi tí Abi Huraira èyí tó gbà wá fún wa ẹni qala rasulullahi sallallahu alayhi wa sallam ma yajidu ash-shahidu min massil qatli illa kama yajidu ahadukum min massil qarsa. ẹ̀rí àwọn ẹni tí wọ́n kú lórí ìlànà tọ́lọ́hun lórí pé wọ́n ń pariwo ẹ̀sìn Ọlọ́hun wọn ò ní rí ìnira tí ń bẹ níbi ikú. bí wọ́n bá wá rí ìnira kan tí ń bẹ níbi ikú kò ní ju ìnira èyí tó jẹ́ pé nígbà tí ọmọ yẹn bá mú ìka rẹ̀ méjèèjì tó fi tẹ awọ ara rẹ̀ irú ìnira tẹ́nìtàn wọ́n bá rí ìbá ìnira yẹn náà làwọn ẹni tí wọ́n kú sójú ọ̀nà ti Ọlọ́hun lásìkò gbà tí wọ́n fi ń gbẹ̀mí wọn ni àbí lásìkò gbà tí wọ́n fi ń bẹ́ orí wọn ni wọ́n ní ìbá ìnira tí wọ́n rí nìyẹn. léyìí tí ń túmọ̀ sí pé ọlá ń bẹ fún wọn ipò wọn lọ́dọ̀ Ọlọ́hun ipò wọn ò kéré. bẹ́ẹ̀ bákan náà wa'adallahu lil mujahid a rí pé àdéhùn tọ́lọ́hun ṣe fún gbogbo àwọn ẹni tí wọ́n ń jagun sójú ọ̀nà ti Ọlọ́hun òun náà ni wípé bí wọ́n bá ilé kú lórí bẹ́ẹ̀ òun náà ni pọ́lọ̀ máa fún wọn lọ́gbà àlìjẹ́nà. àdéhùn ni látọ̀dọ̀ Ọlọ́hun pé gbogbo ẹni tó bá ilé kúkú ṣahidi gbogbo ẹni tó bá ti lè kúkú ṣahada ó kú sójú ọ̀nà ti Ọlọ́hun tó wà nínú ṣùhádà ìdán irú ẹni bẹ́ẹ̀ Ọlọ́hun ní àlìjẹ́nà iná lọ́gbà rẹ̀. àlìjẹ́nà òun náà ni ayé rẹ̀. bí a bá wo hadisi Abi Huraira bákan náà ó ní sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul Ọlọ́hun gbọ́ tí annabi wa Muhammad sallallahu alayhi wa sallam ti ń sọ pé mathalul mujahid fi sabilillah àpèjúwe ẹni tí ń jagun sójú ọ̀nà ti Ọlọ́hun ọwọ́ ni wallahu a'lamu biman yujahid fi sabilihi. ṣùgbọ́n Ọlọ́hun ọba lọ́mọ ẹni tí ń jagun sójú ọ̀nà rẹ̀. tàbá ń sọ olùjagun sójú ọ̀nà ti Ọlọ́hun Ọlọ́hun ló mọ pàápàá ẹni tí ń jagun sójú ọ̀nà ti Ọlọ́hun. nítorí pé innamal a'malu binniyat gbogbo iṣẹ́ tẹ̀yàn bá ń ṣeré ó dá lórí àníyàn. kílẹ̀ àníyàn tẹni tí ń jagun sójú ọ̀nà ti Ọlọ́hun kílẹ̀ àníyàn rẹ̀ tó fi ń jagun. ẹlòmíì yóò máa jagun lórí pé káwọn èèyàn bá lè mọ̀ yí pé jagunjagun ni bẹ́ẹ̀ yẹn bá jagun lórí àníyàn bẹ́ẹ̀ kò lẹ́san kan tó fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́hun. bí ẹni tó lọ sí hajj
lórí àníyàn yìí pé ẹsà ti máa pè mí lálàájì àlàájà tọ́jẹ́ pà níyàn tó mú lọ náà nìyẹn ìtorí rẹ̀ ló fi lọ́ọ́ kẹ́yìn àwọn èèyàn ti wá ń pè ní ájì ájà á rí pé àníyàn tó bá lọ nìyẹn ẹ̀san yóò sì wà lórí àníyàn ni innamal a'malu binniyat ìdán lórí àníyàn yẹn ìlọ́lọ́run yóò padà gbé ẹ̀san wá àníyàn rẹ̀ tó fi lọ Mákà ó lọ nítorí ìbádà ó fẹ́ lọ ṣèjọ́sìn fáwọn Ọlọ́run ó lọ nítorí kan bá lè mọ̀ pé ọlálàájá alájà ni wọ́n sì ti pè ọ́ bẹ́ẹ̀ láyé ìdánilọ́wọ́ lẹ́sẹ̀ kan tó fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ bákan náà ẹni tó jagun lórí àníyàn kíkẹ́ bá lè máa sọ pé ajagunjagun ni a sì ti rí àwọn èèyàn tí wọ́n ń pè é bẹ́ẹ̀ lójú ogun nígbà tí wọ́n ń jagun náà pé lágbájá ọmọ ìdájú lágbájá ọmọ ọfàáta wọ́n sì ti wí bẹ́ẹ̀ fún lójú ogun tó sì jẹ́ pà níyàn eléyìí náà lòun náà fi lọ́ọ́ jagun ẹ dákun dáadáa olótúfẹ́ rí lọ́dọ̀ Ọlọ́run ẹ̀san olótúfẹ́ rí lọ́dọ̀ Ọlọ́run lọ́fà á rí i pé mímọ̀ tó àníyàn wa ṣe lórí gbogbo iṣẹ́ olóore tá a bá fẹ́ ṣe ó ṣe pàtàkì nítorí pé bẹ́ẹ̀ náà lẹ̀san bẹ mélòó ẹni tó kọ́ mọ́sálásí tí ò ní ládàá mọ́sálásí kankan tó fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run sábà yí pé ó kọ́ nítorí káwọn èèyàn bá lè máa sọ pé lágbájá ló kọ́ àwọn èèyàn sì ti ń sọ bẹ́ẹ̀ mélòó nínú ẹni tí ń tọ́jú ọmọ òrukàn léyìí tó jẹ́ pà níyàn ti fi ń tọ́jú wọn náà nìkan bá lè máa sọ pé lágbájá ní ń tọ́jú wọn wọ́n sì ti ń sọ àníyàn rẹ̀ sì nìyẹn ẹ dákun ẹ̀san onítún retí lọ́dọ̀ Ọlọ́run ìdán gbogbo ń tá a bá fẹ́ ṣe ká tọ́jú àníyàn wa nítorí pé níbẹ̀ náà láti gbẹ̀san lórí àníyàn yẹn Ọlọ́run yóò gbé ẹ̀san wálé ní iṣẹ́ olóore tá a bá ṣe lọ́fà àníyàn èyí tó pàtàkì púpọ̀ ní léyìí tá a gbọ́dọ̀ mọ́ tún ṣe ní gbogbo ìgbà la yashku bil alami inda mautihi ẹ̀rí ẹni tí ó bá kúkú ṣẹ̀hídí ẹni tó jẹ́ ṣẹ̀híd tó kú sórí ìlànà tọ́lọ́hun wọn ni kò ní rí ìrora kú ìbá ìrora tí ó rí kò ju wípé kẹ́yàn mú ọwọ́ kó fi tẹ ara rẹ̀ ìbá ìnira tó bá wà ń bẹ̀ ìbá ìhun nìkan náà ni ó rí nígbà tí bá ń pò kákú lọ́wọ́ eléyìí á rí pé lára ìkẹ́ èyí tọ́lọ̀ ń ṣe fáwọn ẹni tí wọ́n bá kú sórí ìlànà rẹ̀ ni. ìdán wallahu alam biman yujahid Ọlọ́run ló mọ ẹni tí ń jagun sójú ọ̀nà tiẹ̀ ẹlòmíì náà ó lè jẹ́ pé nítorí tí fi ń jagun sójú ọ̀nà ti Ọlọ́run nítorí táwọn kèfèrí bá sá tí ó bá jẹ́ nǹkan ọ̀rọ̀ wọn bóyá láníyàn tiẹ̀ ní pé nítorí kó bá lè rí kó bóyá láníyàn yẹn ló fi ń jagun tó sì ti rí kó ẹ dákun ẹ̀san wo ló tún fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run. ìdán kí as-sa'im al-qa'im Ànábì ní ẹni tí ń jagun sójú ọ̀nà ti Ọlọ́run léyìí tó jẹ́ pé lóòótọ́ ni pàápàá ń jagun sójú ọ̀nà ti Ọlọ́run tí ò láníyàn míì Ànábì ní àpèjú rẹ̀ dà gẹ́gẹ́ bí as-sa'im al-qa'im ó dà gẹ́gẹ́ bí ẹni tí ń fi ọ̀sán rẹ̀ fi gbàwẹ̀ bẹ́ẹ̀ bákan náà tí ń fi òru rẹ̀ tí fi ń dìde tí fi ń múná fìlà wá fún àwọn Ọlọ́run ni. Ọlọ́run sì ti ṣe ládéhùn fún gbogbo àwọn ẹni tí wọ́n bá ń jagun lórí ìlànà rẹ̀ lórí kí Islam kó bá lè ga ipe bí wọ́n bá ilé kú lórí ìlànà náà an yudkhilahumul janna òun náà ní pé Ọlọ́run yóò mú wọnú ọgbà àlìjánná ìkànlélẹ́yìn àbí kí Ọlọ́run dá wọn padà sáàyè wọn saliman lẹ́ni tí kò ní ipa kankan lára ma ajrin pẹ̀lú wípé wọ́n máa rí ẹ̀san látara tí àwọn kèfèrí tí wọ́n fi kalẹ̀ lọ́rọ̀ lówó yóò padà máa jẹ́san fún irú ẹni bẹ́ẹ̀. ẹ wá rí lára ọlá bákan náà tí ń bẹ fún àwọn èèyàn wọ̀nyí lahu mi'atu daraja inda Allah wọ́n ní àwọn àyè ọgọ́rùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ àyè níbẹ̀ fún wọn lọ́dọ̀ Ọlọ́run. sábà hadisi Abi Huraira tí ó ní qala Rasulullah sallallahu alayhi wa sallam inna fil janna mi'ata daraja dájúdájú ń bẹ nínú ọgbà àlìjánà ọgọ́rùn-ún àyè a'addaha Allahu lil mujahidina fi sabilillah tàlọ́lọ́n pàálẹ́sẹ̀ kalẹ̀ fún Ọlọ́run pàálẹ́sẹ̀ kalẹ̀ fún àwọn tí wọ́n ń jagun sójú ọ̀nà tiẹ̀ kas-sa'imi al-qa'im ẹ̀rí ó ní a'addaha Allahu lil mujahidina fi sabilillah
Ọlọ́run pa á léṣe kalẹ̀ fún àwọn tí wọ́n ń jagun sójú ọ̀nà rẹ̀ ma bayna darajatayn láàrin àyè kọ̀ọ̀kan kama bayna as-sama'i wal ardi wọ́n ní ó dà gẹ́gẹ́ bí ohun tí ń bẹ láàrin sánmà sílẹ̀ ni àyè tí ń bẹ láàrin èyí tí ń bẹ láàrin àyè kan sí kejì léyìí tó jẹ́ ọgọ́rùn àyè yìí èyí tí ń bẹ ń bẹ lọ́lá níkẹ́ ó dà gẹ́gẹ́ bí ohun tí ń bẹ láàrin sánmà sí ilẹ̀ ni rawahu al-Bukhari. Gbogbo hadisi yìí a rí pé ń júwe fún wa ọlá àti ìkẹ́ àti ipò àwọn ẹni tí wọ́n bá kú lórí ìpolongo ẹ̀sìn Ọlọ́run. lára ọlá bákan náà al-mujahidu fi sabilillah kas-saimu al-qaim ó dà gẹ́gẹ́ bí ẹni tí ń fi ọ̀sán rẹ̀ gbàwẹ̀ bẹ́ẹ̀ bákan náà ó dà gẹ́gẹ́ bí ẹni tí ń fi òru rẹ̀ tí fi yan náfílà ni. hadisi Abi Hurairah oni mathalul mujahidi fi sabilillah ka mathalil as-saimu al-qaim al-qanit bi ayati llah. àpèjúwe ẹni tí ń jagun sójú ọ̀nà tí Ọlọ́run dà gẹ́gẹ́ bí ẹni tó ń fi ọ̀sán rẹ̀ tí fi ń gbàwẹ̀ bẹ́ẹ̀ bákan náà ń fi òru rẹ̀ fi dìde tí fi ń yan náfílà ẹni tó jẹ́ pé gbogbo àwọn àmì Ọlọ́run náà ni wọ́n fi ń ṣiṣẹ́ ṣe ẹ̀rí. léyìí tó jẹ́ pé gbogbo àwọn ẹ̀san wọ̀nyí a máa padà fún irú ẹni bẹ́ẹ̀ yóò ní ipò tó ga lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run yóò fi èyí tí ń jẹ́ ọlá àti ìkẹ́ èyí náà ni Ọlọ́run yóò fi bò dàrú nígbàtí ó bá di ọjọ́ alkiyama. bẹ́ẹ̀ bákan náà la tamassu annaru alqadamaini lára àwọn láti yìí tí ń bẹ fáwọn ẹni tí wọ́n kú sójú ogun òun náà ni wípé ẹsẹ̀ wọn méjèèjì iná ò ní jó ẹsẹ̀ náà nígbàtí ó bá di ọjọ́ alkiyama. wọn ò sí lára àwọn ẹni tí iná yóò jó wọn ò sí lára àwọn ẹni tí iná yóò jó lára sábà àti ìdààmú tí wọ́n ti fi ojú fi wí náà nígbàtí wọ́n ń bẹ láyé. wọ́n ní ẹsẹ̀ méjì tó jẹ́ pé ó ti kó ìdọ̀tí lára wípé ń polongo ẹ̀sìn Ọlọ́run nígbàtí ń bẹ láyé, lára wípé ń jàjà ẹ̀sìn nígbàtí ń bẹ láyé, léyìí tó jẹ́ pé àwọn ẹsẹ̀ rẹ̀ méjèèjì ni ó ti kó ìdọ̀tí. wọ́n ní ẹsẹ̀ méjèèjì ni kò ní ṣe kí ni iná ò ní mu nígbàtí ó bá di ọjọ́ alkiyama. sábà hadisi an abi hadisi èyí tí Abbas gbà wá fún wa kí yọlọ́lọ́n kọmọ lọ́ba ó ní ma aghbarata qadaman abdi fi sabilillah fatamassahu an-nar. ẹsẹ̀ ẹrú èyí tí ó ti kó ìdọ̀tí látara wípé ń polongo ẹ̀sìn Ọlọ́run, látara wípé ń jẹ ìjà ẹ̀sìn tí ẹsẹ̀ yẹn kó orúkú bẹ́ẹ̀ bákan náà kó ìdọ̀tí. wọ́n ní irú ẹsẹ̀ yìí iná ò ní ṣe kíni, iná ò ní jó nígbàtí tó bá dal kìyàmà. bẹ́ẹ̀ bákan náà lára ọlá yìí tí ń bẹ fún àwọn ẹni tí wọ́n bá kú lórí ìpolongo ẹ̀sìn Ọlọ́run òun ni wípé la yadkhulu muslimun qatala kafiran finnar. mùsùlùmí èyí tí ó pa kèfèrí, irú mùsùlùmí yìí iná ò ní tọ́sọ̀ náà, iná ò ní jó. sábà hadisi tí Abi Hurairah tó gbà wá fún wa ó ní annabi wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé la yajtami'u kafir wa qatiluhu finnar abadan. ẹ̀rí kèfèrí èyí tí ó kú sójú ogun ni gbogbo aná láti máa yé kèfèrí kò sáyé méjì tó jáyé rẹ̀ tójú inú náà lọ. ìdánirú mùsùlùmí yẹn kò wá ní bá irú kèfèrí yẹn wọná, mùsùlùmí yóò yà wọ àlìjánà ni, kèfèrí ni yóò wá gba iná rẹ̀ lọ. ìdán kèfèrí àti mùsùlùmí tó pa kèfèrí ni látara ìjà ẹ̀sìn, kèfèrí ni nìkan náà ni ó máa dá wà nínú náà rẹ̀, léyìí tó jẹ́ pé mùsùlùmí yìí yóò wọnú ọgbà àlìjánà lọ. eléyìí a rí pé lára ń tọ́lọ̀ fi ṣọlá
fún àwọn tí wọ́n ń polongo ẹ̀sìn rẹ̀ tí wọ́n sì ń jagun ẹ̀sìn tí wọ́n sì tán lórí bẹ́ẹ̀ lára ntọ́lọ́run fi dá wọn lọ́lá ni. bẹ́ẹ̀ bákan náà ash-shuhada àwọn tí wọ́n ń jagun ẹ̀sìn tí wọ́n sì kú lórí bẹ́ẹ̀ la yus'aquna mina an-nafkhi fi s-sur a rí wípé bí wọ́n bá fún ìpè lórí wípé ẹ kú lẹ́yìn tí gbogbo ohun tí ń jẹ́ ọmọ ènìyàn yóò fi kú yányán lẹ́yìn tí ọ̀wárìrì yóò bá gbogbo ohun tí ń bẹ lórílẹ̀ lẹ́yìn tí wọ́n fi wó lulẹ̀ wọ́n jẹ́ kó yọ yí pé àwọn ẹni tí wọ́n kúkú ṣẹ̀hídì wọn ò ní mọ ìnira bẹ́ẹ̀ bákan náà wọn ò sí lára àwọn ẹni tí wọ́n wó lulẹ̀. sábà hadisi tí Abi Hurairah tó gbà wá ní nàbí látọ̀dọ̀ ànábì annahu pé sa'ala Jibril alayhi salam an hadhihi al-aya ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó bi malaika Jibril léèrè nípa aya yìí wa nufikha fi s-sur فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله يعني pé nígbà tí wọ́n bá fún fèrè torí pé nígbà tí wọ́n bá fún fèrè ni fèrè méjì náà sì ni alákọ̀ọ́kọ́ náà ni wípé kí gbogbo ohun tí ń bẹ láyé kó parẹ́ bí a bá fún pé yẹn gbogbo ohun tí ń bẹ láyé pátá náà ni ó ṣe kíni ni ó wó lulẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà lèyí tí wọ́n fún wípé kí gbogbo wa ká dìde ẹ̀ríta kọ́kọ́ ni tí wọ́n bá fún gbogbo àwọn tí wọ́n bá kúkú ṣẹ̀hídì wọ́n ní ìpè yẹn kò ní ṣe kíni kò ní lapa lára wọn bẹ̀lẹ̀ ìpè wọn fẹ́ wó lulẹ̀. naam ó ní mani alladhina lam yasha Allah a rí pé ọlọ́run ní illa àyàfi ẹni tọ́lọ̀ ń bá fẹ́ nìkan ni ò ní ṣe kíni kò ní wó lulẹ̀ látara ìpè yẹn látara fèrè yẹn èyí tí wọ́n bá fún. ànábì wa ń bi màláìka Jibril léèrè nípa àwọn wo ni lẹ́yìn tí wọ́n ní wó lulẹ̀ màláìka Jibril wá ń ṣàlàyé fún ànábì wa Muhammad pé hum shuhadaullah láwọn tí wọ́n jagun ẹ̀sìn èyí tí wọ́n kú lórí bẹ́ẹ̀. Al-Hakim ni wọ́n gba hadith yẹn wá. bí a bá wo hadith yìí afada al-hadith yìí ṣe wá láǹfààní anna shuhada ipe àwọn tí wọ́n jagun ẹ̀sìn tí wọ́n kú lórí bẹ́ẹ̀ humul mustathinuna àwọn nìkan náà láṣẹ ládàáyẹrí láwọn tí wọn ò ní wó lulẹ̀ látara ìpè yẹn nínú àyà yìí. qala bidhalika jama'atun min al-ulama àpapọ̀ àwọn àfáà ni wọ́n sọ bẹ́ẹ̀ àpapọ̀ àwọn àfáà ni wọ́n wí eléyìí. lára ọlá bákan náà èyí tí ń bẹ fún àwọn tí wọ́n bá kúkú ṣẹ̀hídì wọ́n ní an Sufra qala an-nabiyyu sallallahu alayhi wa sallam ra'aytu al-layla rajulayni Ànábì ní mo rí lóru arákùnrin méjì kan tí wọ́n wá bá òun wọ́n sì mú òun gùnkè igi kan bẹ́ẹ̀ bákan náà fa adkhalani daran wọ́n mú wọnú ilé kan hiya ahsanu wa afdal léyìí tó jẹ́ pé ilé náà yáyì púpọ̀ ilé náà dáa lam ara qattu ahsana minha mi ò rí ń tọ́ dáa tó rí. qala wọ́n ní àwọn méjèèjì náà wá ń sọ wípé amma hadhihi dar orílẹ̀ tá a fi hàn ọ́ ní fadaru shuhada òun náà ní ilé àwọn ẹni tí wọ́n jagun tí wọ́n sì kú lórí ìlànà tọ́lọ́hun. rawahul Bukhari ni ó gba hadith yẹn wá. bí a bá wo lára àwọn ìròyìn àwọn ẹni tí wọ́n kú sójú ogun lára àwọn ìròyìn èyí tí ń bẹ fún wọn òun náà ní pé ash-shahidu inda Allah àwọn ẹni tí wọ́n jagun sójú ọ̀nà tí Ọlọ́run tí wọ́n sì kú lórí bẹ́ẹ̀ a rí wípé nǹkan mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ èyí náà ni Ọlọ́run pa léṣe kalẹ̀ fún wọn. àkọ́kọ́ ni wípé yughfaru lahu fi awwali duf'a lẹ́ẹ̀kan náà tí wọ́n ń bẹ́ orí ẹ̀ àbí wọ́n ń gún lákọ̀ ẹ̀jẹ̀ tí ń dànù lára ẹ̀ lẹ́ẹ̀kan náà bẹ́jẹ̀ ti ṣe ń dànù lára rẹ̀ náà ni wọ́n sì ń forí ẹ̀ṣẹ̀ rẹ̀ fi jí lẹ́ẹ̀kan náà. wa yura maq'aduhu min al-janna bẹ́ẹ̀ bákan náà wọ́n sì ń mórí àyè rẹ̀ nínú ọgbà al-janna lẹ́ẹ̀kan náà. wa yujaru min adhabil qabr lẹ́ẹ̀kan náà ni wọ́n sì ń là kúrò níbi ìyanu sàréè. bẹ́ẹ̀ bákan náà wọ́n sì ń fi lọ́kàn balẹ̀ níbi ọ̀wárìrì ọjọ́ alkiyama. bẹ́ẹ̀ bákan náà wa yudau ala rasi tajul waqar bẹ́ẹ̀ bákan náà wọ́n sì ń gbé e lé lórí adé ẹ̀yẹ adé tí ń kọ́ná adé albarka lẹ́ẹ̀kan náà ni wọ́n sì máa gbé e lé lórí léyìí tó jẹ́ pé adé yìí ẹyọ kọ̀ọ̀kan rẹ̀
wa ma fiha ó lóore ju ayé àti tí ń bẹ nínú ayé lọ. Ẹ wá rí àwọn ọ̀nà tí àwọn ṣùhádà tí wọ́n pín sí. Àwọn ẹlòmíín bẹ tó jẹ́ pé shahidu dunya wal akhirah, àwọn ẹni tó jẹ́ pé wọ́n á tán, wọ́n á jagun lórí ìlànà tọ́lọ́hun lẹ́ni tí fi ń dáàbò bo ìlú wọn, bẹ́ẹ̀ bákan náà lẹ́ni tí fi ń ran kan oore lọ́dọ̀ Ọlọ́hun. Ìkan làwọn eléyìí. Bẹ́ẹ̀ bákan náà àwọn ẹnìkan bẹ tó jẹ́ pé àwọn ń jagun láti lè fi dáàbò bo àlámọ̀rí wọn nínú ayé nìkan ni, àwọn ni shahidu dunya. Àwọn ẹnìkan sì ń bẹ léyìí tó jẹ́ pé àwọn ń jagun láti lè fi rí ọlá tí ń bẹ ní ọ̀dọ̀ Ọlọ́hun. Àwọn ni èyí tó fi lọ́lá jù nínú gbogbo rẹ̀ lọ́dọ̀ Ọlọ́hun, tí ipò rẹ̀ sì fi ga jù lọ́dọ̀ Ọlọ́hun, òun náà ni èyí tó jẹ́ pé shahidu dunya wal akhirah, òun náà ni shahidul kamil, òun náà lẹni tí ó jagun tó kú sójú ọ̀nà ti Ọlọ́hun, lẹni tí ṣàhádà rẹ̀ pé, kíkú rẹ̀ sójú ọ̀nà ti Ọlọ́hun tó pé, léyìí tó jẹ́ pé Ọlọ́hun máa padà san lẹ́san yìí tó pé, léyìí tó sì jẹ́ pé ipò rẹ̀ máa ṣe kíni, ipò rẹ̀ máa ga ní ọ̀dọ̀ Ọlọ́hun. Òun náà ni al-muslim, òun náà lẹni tó jẹ́ mùsùlùmí, al-mukallaf, ẹni tá a ti la nǹkan bọ̀ lọ́rùn, èyí tó jẹ́ pé gbogbo àṣẹ Ọlọ́run ló mú ṣẹ, alladhi kutila fil ma'araka, léyìí tó jẹ́ pé wọ́n pa á lójú ogun níbi títí ń pariwo, títí ń polongo ẹ̀sìn Ọlọ́run. Òun ni èyí tó fi pé jù nínú àwọn ṣùhádà. Kó tó wá kan èyí tó jẹ́ pé òun dáàbò bo ìlú ẹ̀ nìkan àbí nítorí ayé nìkan. Ẹ̀rí ìdán tí a bá wò kẹ́yàn polongo ẹ̀sìn Ọlọ́run, kẹ́yàn sì kú lórí bẹ́ẹ̀, a rí i pé ipò tó dáa ni lọ́dọ̀ Ọlọ́run. Sábà àwọn nǹkan ọlá àti àwọn nǹkan iyì àti àpọ́nlé ìtọ́lọ́run máa padà fún ẹni tọ̀hún nígbà tí ó bá di ọjọ́ alkiyama. Kì í sì ṣe àwọn ẹni tí wọ́n kúkú sójú ọ̀nà ti Ọlọ́run àbí tí wọ́n jagun sójú ọ̀nà ti Ọlọ́run tí wọ́n kú nìkan là ń pè ní aṣùhádà. Nígbà míì ọwọ́ rọrí sùn nínú ilé rẹ̀ náà tí wọ́n máa jẹ́ shahid, sábà pé bá ti ń tọrọ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú àníyàn tó dáa. Ẹ̀rí irú àwọn eléyìí náà a rí i pé ṣùhádà ni wọ́n. Ẹni tí inú run tó kú, irú àwọn eléyìí náà ṣùhádà ni wọ́n. Ẹni tí mọ́tò pa, irú eléyìí náà ṣùhádà ni wọ́n. Àwọn ẹni tó jẹ́ pé bóyá ògiri ilé lówó tó pa wọ́n, irú àwọn eléyìí náà ṣùhádà ni wọ́n. Ìdáná àwọn ṣùhádà wọ́n pọ̀, kí Ọlọ́run bá dákun kó ṣe wá lẹ́ni tí ó tàn lórí ìlànà tiẹ̀. Ibẹ̀ tí a gbọ́ yìí kọ́lọ̀ ń jẹ́ kí ó ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní àǹfààní. Wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahabihi al-akhyar wa sallama tasliman kathira. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar, Allahu akbar.